talẹ̀ ni. A prophet of God. Orí òkè ń talẹ̀. A prophet of God don't engage in estate agents. Orí gidi gbìbí ikú mọ̀. Má ṣe dáwèrè lóhùn kó má rò pé òun gbọ́n lójú ara ẹ̀. Yorùbá bọ̀ wọ́n ní bówe bá jòwe ẹni bá ò bá lè fèsì ẹ̀rù ìjà ló ń barú ẹni bẹ́ẹ̀. Èyí ló dífá fún prophet MKO Tibetan bí wọ́n ṣe tìlú ọba dé gbàrà tí wọ́n balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà gbàm báyìí ni wọ́n fi èsì ọ̀rọ̀ ránṣẹ́ sí prophet Segun Adebayo lórí gbogbo àwọn ọ̀rọ̀ tí prophet Segun Adebayo ti ń sọ láti ìgbà díẹ̀ sẹ́yìn. Prophet MKO Tibetan wọ́n dá wọn lóhùn ọ̀rọ̀ padà lórí pé à ń talé à ń talẹ̀ à ń ralé à ń ralẹ̀ wípé kò mà sí nǹkan kan tó jọ ọ́ láàrin àwọn àti ẹnikẹ́ni. Ẹ wò ó ẹ̀yin èèyàn wa, àwa lérò wípé etí tó bá gbọ́ àlọ ó yẹ kó gbọ́ àbọ̀. Òun ló jẹ́ ká mú ọ̀rọ̀ prophet MKO Tibetan padà wá níbi tí wọ́n ti dá prophet Segun Adebayo lóhùn bí ọ̀rọ̀ ṣe rí gan-an ni bàbá ṣàlàyé gbogbo ẹ̀ pátápátá. A fẹ́ kẹ́ fìdílé nǹkan kẹ́ wá nǹkan fìdílé ẹ̀yin èèyàn wa. Ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo ohun tí bàbá sọ lẹ́sọ̀lẹ́sọ̀. Àwa náà ń padà bọ̀ ká tún jọ wá gbé yẹ̀wò. Ẹni tó lógo ló lógun láti secondary school láti primary school títí wá di ìgbà tí mo dé sẹ̀lẹ̀ tó ń lọ bí 50 years. Mo ti mọ̀ pé mo ní ògo. So ìyẹn ni mi ò fi lọ́rẹ̀ẹ́, ìyẹn ni mi ò fi ṣàgbèrè. Wọ́n rán obìnrin wá, wọ́n rán ọkùnrin wá, wọ́n rán ọmọdé wá, wọ́n rán blogger wá, wọ́n rán ẹni tó súnmọ́ mi wá. Gbogbo wọn fèlè lọ ní sẹ́wọ̀n. Ó ní neither will I leave you and neither will I forsake you. Know for sure there is nothing a man can do for you. And me sitting down before you, mi ò retí nǹkan kan lọ́la. Then ó ralẹ̀ fún yàn, ó kólẹ̀ fún yàn, mi ò ralẹ̀ fún yàn. The person sent the money through my account and I delivered the money to the owner of the land and they wrote a receipt for this. He said there is a typographical error, acre and hectare. And I left it for both of them to go and correct and sort it out. Later when I traveled, I brought to her that the receipt has not been given to the person. I didn't take commission from the person that bought the land from Abuja. I didn't take commission from the person that sold the land. So automatically, Omuyan lọ́ra mọ́tò, Omuyan lọ́ra lẹ̀, tó o bá ti gba commission, tó o gbowó lọ́wọ́ kíní àti kejì, ẹ jọ̀ọ́ sà, ṣé o tún níṣòro? Ó dàbẹ̀ tó múyàn lọ́ra màálù. Nígbà tí a bá lò mú wọn lọ sí Adó-Odò Ọ̀tà, wọ́n mú wọn lọ sí eléwé ẹran, Abẹ́òkúta wọn lọ́ra màálù. Mo dẹ̀ ti náwó sí màálù, ẹni tó ta màálù wọn ti dọdún náà dúró. Èmi wọ mọ́tò mo lọ sí Ìbàdàn, wọ́n gbé màálù ń bọ̀ lẹ́kọ̀ọ́. Nígbà tó mú dé ẹ̀kan dé tó gèètì Ṣàngó, màálù kú. Ṣé wọ́n tún lè pè mí sí ọ̀rọ̀ màálù tó kú? So ọdún ọjọ́ kọjọ́ ṣé o mọ ẹni yìí bẹ́ẹ̀ ni mo wá ralẹ̀ lọ́dọ̀ ẹ̀. Adásán rìsíìtì kan wà lọ́wọ́ mi síkírìtì ẹ̀ pọ̀ ẹ̀kíní kan. Mi ò lọ sọ́dọ̀ babaláwo. Mi ò ní láti bẹ́ẹ̀ ní bọ̀dẹ̀ lọ́wọ́. Jẹ́ kẹ́bí aláriwo kó máa pariwo ẹ̀. Any good news or bad news will only be in the air for 3 months. Ọ̀rọ̀ rere, ọ̀rọ̀ burúkú, wọ́n fi bàyẹ̀ jẹ́, wọ́n fi tún ẹ ṣe. Wọ́n máa tán bá sọ́sọ́sọ́sọ́ òpin ẹ̀ oṣù mẹ́ta. Tó bá tún bá dálẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta, ọ̀dọ́ òdẹ̀ wọ́n àkàn mí ìlú ṣe. Ọ̀rọ̀ babaláwo pàápàá ṣe báwa náà lọ ẹ ká lọ lé babaláwo. Ká lọ fọ̀nà Jésù hàn wọ́n. Jésù ló ní ká káàkiri ká lọ máa wàásù fáwọn gbogbo ènìyàn ní agbègbè káàkiri nígbà tó wọ àtìgbà tí ò wọ̀. Ṣé bí babaláwo tó lọ bá náà tí Asabe lọ bá ṣe mú kóòtù báìbù. Asabe ò lè kóòtù báìbù kankan. Eléyìí torí tó táìpù sábẹ́ kínní ẹ̀ṣẹ̀ ló lọ jíwò lórí kọ̀ǹpútà. Tó lọ ṣe ló táìpù ẹ̀ tó lọ wá nǹkan tó bá mú. That is all. Nígbà tí babaláwo ti nà pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tó ní ìwọ Kírísítẹ́nì, ó tún ti ọ̀rọ̀ sí lẹ́nu. Ọmọ ìlú yín kan tó ń káàkiri ní ọkàn mi. Èmi kọ́ lọ mọ kálẹ̀ nìkan tó ń káàkiri. Ìlú tó dẹ̀ wá lọ, ó kàn sí ni ó mọ̀ lú mi. Bọ̀ tó bá lọ mẹ̀ṣọ̀rọ̀ máa fi di pa because àwọn aráàlú mi fẹ́ràn mi. Ẹ káàbọ̀ padà
ẹ̀yin olólùfẹ́ Pavilion TV, bá a ṣe ń jèkúrò ọ̀rọ̀ yìí kó tán láwo, a ò fẹ́ kẹ́nikẹ́ni ó tún máa gbowó ẹ̀ padà sínú àwo. ẹ̀yin bàbá méjèèjì ìránṣẹ́ Ọlọ́run àgbà yìí, a fẹ́ kẹ́ ẹ jọ fi ikùn lukùn pẹ̀lú Ọlọ́run tí ẹ̀yin méjèèjì jọ ń ké pè, kí gbọ́nmi sí omi òtó yìí kó má bàa máa tẹ̀síwájú, pàápàá jùlọ láàrin ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. ẹ̀yin èèyàn wa, a lérò pé ẹ̀yin náà ní ohun kan láti sọ. Kí ni èrò tiyín? Ẹ máa fi èrò tiyín ránṣẹ́ lórí comment section. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. Ẹ subscribe sórí ìkànnì yìí, Pavilion TV, fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.